àwọn ọmọ Yahoo la lọ jà lólè tọ́wọ́ fi tẹ̀ wá. Saliu fìdárò bọnu. ọmọkùnrin ẹni ọdún mẹ́rìnlélógún kan Adéyẹyè Saliu lọ́wọ́ àwọn agbófinró ti tẹ̀ lẹ́yìn tóun àtàwọn ọmọ ẹgbẹ́ adigunjalè rẹ̀ lọ ja àwọn èèyàn kan lólè lágbègbè Ìṣùàdà níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀. Aláròyé fìdí ẹ̀ múlẹ̀ pé Saliu àtàwọn ikọ̀ rẹ̀ mẹ́ta míì ni wọ́n lọ ja ọmọbìnrin kan tí wọ́n ń pè ní Mírèkù àti ẹnìkan tí wọ́n ń pè ní Mustapha lólè lágbègbè Oríyá Ìṣùàdà nítòsí Ọ̀wọ̀ ní nǹkan bíi aago 9 kù ìṣẹ́jú 15 alẹ́ ọjọ́ 24 oṣù kínní ọdún 2024 yìí tí wọ́n sì digun jà wọ́n lólè owó tó tó bíi mílíọ̀nù 1.5 náírà. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Àbáyọ̀mí Peter Ọládìpọ̀ ní Saliu nìkan lọ́wọ́ àwọn sì tẹ̀ nínú àwọn ẹgbẹ́ adigunjalè ẹlẹ́ni mẹ́rin náà àti pé akitiyan àwọn agbófinró sì ń tẹ̀síwájú láti rí àwọn ẹgbẹ́ rẹ̀ tó sá lọ mú kíákíá. Nígbà tí Aláròyé ń fọ̀rọ̀ wá Saliu lẹ́nu wò ló ti ṣàlàyé fún akọ̀ròyìn wa pé àwọn ọmọ Yahoo ló máa ń jẹ́ àfojúsùn àwọn láti jà lólè. Ó ní àwọn kì í ja àwọn míì lólè ju àwọn ọmọ Yahoo lọ. Ọmọkùnrin yìí ní àwọn 4 làwọn jọ ń jalè lóòótọ́ ṣùgbọ́n òun nìkan lọ́wọ́ àwọn ọlọ́pàá padà tẹ̀ lẹ́yìn tí àwọn ti kọ́kọ́ ṣe àṣeyọrí níbi tí àwọn ti lọ digunjalè. Ọmọkùnrin tó pe ara rẹ̀ ní ọmọ bíbí ìlú Ọ̀wọ̀ ọ̀hún ní iṣẹ́ àwọn tó ń lẹ táìsì ilé lòun kọ́ àti pé ohun tó sún òun dédìí ìdigunjalè kò yé òun gan alára. Olúṣèyẹ Iyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.